Ẹ káàbọ̀ padà nínú ẹ̀kọ́ tí ó kọjá lórí ìtẹ̀lé indices yìí. Mo bẹ̀rẹ̀ àwọn ọlọ́kan-ò-jọ̀kan òfin eléyìí tí ó rọ̀ mọ́ indices, a dẹ̀ sì pẹ̀kẹ́lu mẹ́rin nínú wọn. Alákọ̀ọ́kọ́ òun náà ni pé tẹ́ bá ní negative index, ẹ má dára yín láàmú, a máa kọ gẹ́gẹ́ bí 1/, nọ́mbà yẹn láì jẹ́ pa fi negative yẹn sí mọ́. Nínú rẹ̀ náà láti yọ tákìtì lọ, òun náà ni pé tá bá ní negative index tó jẹ́ pé base wa fraction ló ní o, ká tákìtì base yẹn, ká wá yọ negative kúrò nínú index yẹn, a kọ power 1, òun náà ni pé gbogbo nọ́mbà kí nọ́mbà tó bá raise power 1, nọ́mbà yẹn ni ó mọ̀ fún wa padà, a dẹ̀ sì kọ nọ́mbà 0. Gbogbo nọ́mbà tó bá raise power 0 àyàfòdo yóò mọ̀ fún wa ní 1. Nínú fẹ́ràn eléyìí tí ẹ ń wò yìí, máa tẹ̀síwájú lórí àwọn òfin náà, ẹ bá mi ká lọ. Tó bá jẹ́ pé mo wá nírú nǹkan báyìí ńkọ́, mo ní a raised power 3 times a raised power 2. Ẹ dákun ẹ jẹ́ àkíyèsí o. A raised power 3 yìí kó tó wà ní compact form, kí ni ìtumọ̀ rẹ̀? Ẹ jẹ́ àtúlẹ̀. Òun náà ni pé a times a times a, pé a multiply ara rẹ̀ lẹ́ẹ̀mélòó? Lẹ́ẹ̀mẹ́ta. Ó yá, eléyìí náà ńkọ́, òun náà ni pé a multiply ara rẹ̀ lẹ́ẹ̀mélòó? Lẹ́ẹ̀méjì. A times a. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí gbogbo ẹ̀ papọ̀ ńsìn, tá bá fẹ́ kọ eléyìí ní compact form, kí ni ó mọ̀ jẹ́ báwọn? 1, 2, 3. Ọ̀nà mélòó ni a gbà multiply ara rẹ̀? Ọ̀nà 5. Ajásípélé ọmọ jẹ́ a raised power 5. Kí lẹ kíyèsí? A raised power 3 times a raised power 2. Ẹ dákun, mo fẹ́ ẹyẹ jẹ́ tún mú mìíràn wá so that kó lè yé wa. Bó ni? Tí bá ní m raised power 2 times m raised power 1. Ó yá, mo mọ̀ pé m raised power 2 náà ni pé m times m times m raised power náà ni pé kí m multiply ara rẹ̀ lẹ́ẹ̀mélòó? Lẹ́ẹ̀kan. Ó yá, tá bá fẹ́ gbé yẹn náà sí compact form, kí ni ó mọ̀ jẹ́? M raised power 3 torí m multiply ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Tí bá ṣàkíyèsí rẹ̀, a raised power 3 times a raised power 2 ó fún wa ní a raised power 5. Ṣé lè ronú sí nǹkan kan? A raised power 2, m raised power 2 times m raised power 1 ó fún wa ní m raised power 3. Ṣé lè ronú sí nǹkan kan? Ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí, ó dàbí pé ká máa ro àwọn exponent yìí papọ̀, òun ló ń fún wa ní 5. Ẹ rí pé tí n bá ro exponent alákọ̀ọ́kọ́ yìí papọ̀ tí ń ṣe 3, tí n bá ro papọ̀ mọ́ 2, òun ló fún mi ní 5. Lẹ́lẹ́kejì náà, tí n bá mú eléyìí náà 2, tí n bá ro papọ̀ wọ́n wá, òun ló fún mi ní 3. Ìtòfin yẹn sọ ni pé tó bá yẹ pé fẹ́ mọ́ multiply exponent kan tàbí index kan, so tí bá nọ́mbà tó wà ní index form kan, tẹ́ fẹ́ mọ́ multiply wọn papọ̀ tí wọ́n wà ní base kan náà, ẹ mọ́ dára yín láàmú. Ìtẹ́kàn mọ́ ṣe ni pé kí ni o? Ẹ mú kan nú base yẹn kẹsì ro àwọn power yẹn papọ̀. So tí yẹn bá wọn. So in tí òfin yẹn sọ náà ni pé tá bá a raised power m times a raised power n, kò ní ìdí ká dára láàmú, àti ní base kan náà. So tí yẹn bá wọn. Tá bá ti ní base kan náà tá a sì fẹ́ multiply, Ọlọ́run ti ṣe òní àkànmú kan nú base yẹn, á wá ro àwọn exponent yẹn papọ̀. Ajá sí pé tá bá gbófin yẹn yé, kí ni 3 raised power 5 times 3 raised power 10 yóò mọ̀ jẹ́, láì jẹ́ sẹ́ pé mò ń sẹ́ ń túlẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan, yóò mọ̀ jẹ́ 3 raised power 5 plus 10. Eléyìí tó jẹ́ kí ni o? 3 raised power 15. Ẹ dákun sá gbọ́ àlàyé yẹn yé, òfin kejì nìyẹn. Òfin tó wá jọrú rẹ̀ náà ni pé kí ni o? Bó wà ní? Kápẹ́ bá tún ní a raised power 5 divided by a raised power 2. A ti mọ̀ pé a raised power 5 òun náà ni pé a times a times a times a times a, kí a ó multiply ara rẹ̀ lẹ́ẹ̀márùn. Division yìí òun náà ni ó ló fa. A square náà ni pé kí a multiply ara rẹ̀ lẹ́ẹ̀méjì. Ẹ rí pé a lè fi wọ́n gẹ́ra wọn. Eléyìí ó gé eléyìí o, eléyìí ó gé eléyìí, eléyìí ó gé eléyìí, eléyìí ó gé eléyìí. Kí ló kù ńlẹ̀? A raised power 3. Kí lẹ tún ṣàkíyèsí? A ní a raised power 5 divided by a raised power 2. Àwọn a ní a raised power 3. Ẹ rí pé tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ òun náà ni pé kí ni o? Ó dà gẹ́gẹ́ bí ká máa yọ àwọn index yẹn papọ̀. Ajá sí pófin mi tẹ́ tún gbọ́dọ̀ gbọ́yé. Òun náà ni pé kí ni o? Tí n bá ní àwọn indices tí mo wá fẹ́ divide wọn, eléyìí tó yẹ pé wọ́n jọ ní base kan náà yẹn tó bá fi mẹ́mọ̀ tí wọ́n fẹ́ divide wọn, má dára rẹ̀ láàmú. Wàá kàn kọ base yẹn, á wá yọ kíni kúrò, á yọ àwọn index yẹn kúrò nù ara wọn. So ọjọ́ pé tí n bá ní a raised power 7 divided by a raised power 9, láì dára mi láàmú, yóò mọ̀ jẹ́ kíni o? A raised power 7 minus 9. Lákòótán kọ́, ọjọ́ pé a raised power m divided by a raised power n, yóò mọ̀ fún mi kíni o? A raised power m minus n. Ẹ dákun ṣe agbálá èèyàn yé. So òun náà nìyẹn. So ẹ rí pa ti kọ́ òfin bíi 5 nísìnyí. Kí lófin aláwọ̀kọ́? Òun náà ni pé tá bá ní kíni o? Tá bá ní negative index, mo lẹ́mọ̀ fi yẹgi fún ni.
So pé a raised power minus n yóò mọ̀ fún wa ní 1 over a raised power n. Òfin kejì òun náà ní power 0, òun náà ní pé ní nọ́mbà tó bá raised power 0 wọn àlá máa ní o àyàfi òdo tí mo sì ṣàlàyé ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀. A raised power 1 a lòun náà mọ jẹ́ tá a bá ní 1 ní exponent wa yóò mọ̀ fún wa nọ́mbà wọn padà. Lukgaf raised power 1 Lukgaf náà ni yóò mọ̀ jẹ́. Inú òfin mìíràn tá a náà ní pé ní a raised power m times a raised power n yóò mọ̀ fún wa ní kí ni a raised power m plus n tó bá ti jẹ́ pé base kan náà la ní tá a sì fẹ́ multiply òun náà ní kí ẹ mú kan ní base yẹn kẹ́ 0 àwọn exponent yẹn papọ̀. A raised power m divided by a raised power n òun náà ní pé kí ni a raised power m minus n. Lílẹ̀ yẹn bá yé wa mo gbàdé nǹkan mo ní máa ṣe kí ni màá ṣàlàyé bí a raised power 0 ṣe jẹ́ 1 bó ló ṣe jẹ́ 1 ọ̀nà tó jẹ́ 1 ni a rí nísìnyí mo lè ní tí máa ní a raised power m divided by a raised power m ẹ dákun tẹ́ bá divide number kan pẹ̀lú ara rẹ̀ kí ni ó fún wa ṣe pé yóò fún wa ní 1 ọ̀yà tẹ́ bá gbélé sí index form ńkọ́ ó ti wà ní index form tá bá fẹ́ lò fún ẹlẹ́ẹ̀kẹrin yẹn ipe tá bá fẹ́ divide the index tí base wọn papọ̀ mo lákàn mú base kan kí la ṣe fún indices wọn indices wọn pé m minus m àbí kí dẹ̀ ni m minus m 0 ajá sí pé bí a raised by 0 bó ṣe jẹ́ 1 nìyẹn ẹ dákun ṣe agbára ayé yẹn yé ká tó wá tẹ̀síwájú a gbọ́dọ̀ wà careful nínú àwọn àṣìṣe tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mọ́ ń ṣe òun náà ni pé kí ni o tí wọ́n bá rí parenthesis kí la ń pè ní parenthesis òun náà ni negative là ń pè ní bracket inú àṣìṣe tí wọ́n mọ́ ń ṣe ní pé ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tí n bá ní minus 2 raised power 2 ó yàtọ̀ sí minus 2 squared o so ti yé bá wọn ìtumọ̀ minus 2 raised power 2 yìí òun náà ni pé kí ni o nọ́mbà tó wà nínú bracket yìí wọ́n jọ ní square ni ajá sí pé minus 2 raised power 2 yóò máa fún mi ní kí ni o minus 2 times minus 2 a dẹ̀ ṣì mọ̀ pé minus 2 times minus 2 yóò máa fún mi ní 4 so ti yé torí mo mọ̀ pé minus times minus positive ni yóò máa fún mi tẹ́ bá multiply term méjì tó jọra wọn positive la mọ̀ jẹ́ term méjì tí ò jọra wọn bí plus times minus àbí minus times plus ẹ mọ̀ get negative fún tòun ọ̀yà the minus 2 square bí báyìí ìtumọ̀ rẹ̀ náà ni pé 2 nìkan lẹ fún ní square wọ́n jẹ́ ní ẹ̀kan pé ajá lọ́bọ̀ fún yín so ti yé bá ìtumọ̀ eléyìí náà ni pé kí ni 2 nìkan lẹ fún ní square yìí òun máa jẹ́ kí ni minus yẹn dá dúró 2 times 2 yóò máa fún mi ní 4 ẹ dákun agbọ́dọ̀ gbálà yẹn yé ajá sí pé tá bá gbọ́ yé o inú òfin mìíràn tá tún lè dìmọ́ ní ìsìn pé tí bá ní ab raised power 2 kí ni ó mọ̀ fún mi ajá sí pé ó mọ̀ jẹ́ ab times ab so ti bá yóò wá fún wa ní kí ni a square b square ìtumọ̀ rẹ̀ náà ni pé kí n fún àwọn nọ́mbà ń mọ̀ fún wọn ní square lẹ́ọ̀kọ̀ọ̀kan so ìtumọ̀ náà ni pé 5m square mọ́dà ìlàmù yóò mọ̀ jẹ́ 5 square wọ́n jọ ní ni times m square so ẹ̀yin méjì lòdì wọ́n kó ọ̀rá ọkà fún ọ̀rá àmàlà fún yín sẹ́yìn pé ẹjọ́ jẹ́ náà ni àyàfi tí wọ́n bá fi inú fẹ́ dọ̀ yọ̀ǹda bóò ni tí máa ní a divide by b raised power 3 náà nǹkan òun náà mọ̀ jẹ́ kí ni o ẹ fún ọ lẹ́ọ̀kọ̀ọ̀kan a raised power 3 divided by b raised power 3 ẹ dákun sí agbọ́ àlàyé yẹn yé dáradára lágbàlá yẹn dé dáadáa so inú àwọn òfin mìíràn ilé ìta gbọ́dọ̀ mọ̀ òun náà ni pé tí n bá ní a raised power b power of power àbí kí n sọ pé a raised power m everything raised power n power of power kí ni power of power ó mọ̀ jẹ́ ó dàbí ká máa multiply àwọn power wọn papọ̀ yóò mọ̀ jẹ́ a raised power m times n tẹ́ bá ní power of power mọ́ dáa rí láàmú bí 3 raised power 2 everything raised power 3 yóò mọ̀ jẹ́ 3 raised power 2 times 3 ni so ti ìyẹn mọ̀ wá fún wa ní 6 3 raised power 6 bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ó náà ni ẹ wo tí bá ní 3 raised power 2 everything raised power 2 ṣe pé màmá ní 3 raised power 2 times 3 raised power what 2 yóò mọ̀ jẹ́ kí ni o 3 raised power 2 plus 2 pẹ̀lú òfin eléyìí tá a ti kọ́ síwájú yóò jẹ́ kí ni o yóò jẹ́ 3 raised power 4